gbọ́ eléyìí ó lè wúlò fún ẹ tàbí kó wúlò fún ẹ tó bá sún mi. Fídíò tí mo fẹ́ ṣe lónìí mi ìfẹ́ jókòó long ó dẹ̀ láwọn fact tí mo fẹ́ mú jáde nù ẹ̀ lórí máa dùn kó listing sí. Iṣẹ́ ẹ̀yọ́nú mo fẹ́ fún yín, ẹ̀yọ́nú àwọn àgbà tó dájú, ó dẹ̀ simple gan bọ̀ ogun ni wàláì. Bọ̀ kí n tó bọ́ sórí ẹ̀, last time tí mo máa sọ̀rọ̀ ń pa pendants ọrùn mi yìí, last time tí mo máa sọ̀rọ̀ ń pẹ́ ní tóbi pé lọ́dà pé àwọn èèyàn kan join account mi mọ́ wọn really understand much ló máa jẹ́ kí n sọ̀rọ̀ ń pẹ́. Iṣẹ́ tó wà fún ó ṣiṣẹ́ protection, iṣẹ́ ìṣọ́ra, ó máa ń lé aburú jìnnà síyàn, obìnrin lè lò ọkùnrin lè lò. Ìmí náà dẹ̀ wà tó jẹ́ àwọn oní keystone tó yẹ pé bóyá ìwọ tó bá jóbìnrin táwọn ọkùnrin ò kí ń ask out tó kì í rí toaster tó bá wà lára ẹ̀ tó bá jáde people will definitely approach you. Ó wà bọ̀ eléyìí kò sẹ́ni tí ò lè lò, ọmọ kékeré lè lò àgbàlagbà lè lò, ṣe ń pé wà lọ́rùn èmi gan. Ó ní woman kan tó rà fáwọn ọmọ ẹ̀, ibi tí yóò ti máa wá bí amọ́ gidi nìyẹn. Ẹ jẹ́ kí n play voice note ẹ̀ kẹ́gbọ́. Ẹ fún yín ní review pendant yìí, gbogbo àwọn most àwọn olùtọ́rí pendant yìí lọ́rùn àwọn ọmọ mi ṣe lọ́ sọ pé àwọn fẹ́ àwọn ọ̀dẹ̀ mọ̀kọ́ tó jẹ́ kàn náà àwọn fẹ́ gbé bá àwọn ọdún máa ń ta chain máa ń ta jewelry. So people are just asking, mo like chain àwọn ọmọ mo like pendant yìí o pendant yìí mo like pendant yìí mo like pendant pẹ̀pẹ̀ mo lè fún yín review ni o. So wọn lè mọ̀ bóyá iṣẹ́ ni oògùn tó bó dẹ̀ ṣe kéré mọ̀ yìí ẹlòmíì kan lè fi ojú dín pé pendant ń pé kí nìkan tó fẹ́ ṣe oògùn gidi ni. Ẹni tó bá mọṣẹ́ tó ń ṣe kódà tí máa fẹ́ pé òkè wá máa rà ní 100,000 naira kò yẹ kẹ́ ẹ jiyàn, pendant gidi ni but ìyẹn ti lọ. Ṣé wàá iṣẹ́ tí mo fẹ́ fún yín yìí ẹ̀yọ́nú àwọn àgbà ni, ẹ̀yọ́nú àwọn àgbà ni tó dẹ̀ dájú gan. Tẹ́lẹ̀ lómi máa bí lẹ́yìn pé ọlọ́run ló ní dédé kí ni iṣẹ́ ìyọ́nú tẹ̀lé fún àwọn èyí aláàánú ìjákulẹ̀ làwọn rí àwọn táwọn bá jáde báyìí ó dàbí pé ìkórìíra wà lára wọn bí ọṣẹ ìkórìíra wà lọ́tọ̀ lẹ́kùn mo ṣe fáwọn ní oses bọ́ bí iṣẹ́ tí ìráyè tì yẹn rárá mi ní time fún. So ẹ̀yọ́nú yìí ẹ lọ ṣe ìmọ̀ ìpẹ́ tó bá ṣe nínú èpè àti àdúrà yóò fi kàn ránṣẹ́ sí mi. Ẹ lọ wá ewúro tó bá wù yín iyekíye, ẹ gún papọ̀ mọ́ ẹni ọṣẹ tó bá wù yín, ẹ máa wá gẹ̀ẹ́tì òrí. Tá bá ti gún ewúro àti ọṣẹ yẹn papọ̀ ẹ máa kó sínú ike funfun, ẹ máa wá ju òrí sí lórí, ẹ máa gbé sínú oòrùn ló máa yọ, ẹ má fi ọwọ́ yọ, oòrùn ló máa yọ. So tóòrùn bá ti yọ tán ẹ máa wá fi àti òrí àtọṣẹ yẹn o ẹ máa fọwọ́ po gbogbo ẹ̀ papọ̀ tó máa pò mọ́ra wọn. Nínú ìka mẹ́sàn-án wa yìí èyí tó bá gùn jù nínú ẹ̀ ó lè jẹ́lé ló gùn jù lọ́dọ̀ tiẹ̀, ó lè jẹ́lé eléyìí ló gùn jù lọ́dọ̀ tèmi. Ẹ wá ti bọ àárín ọṣẹ yẹn, tẹ́ bá ti bọ àárín ọṣẹ yẹn ẹ máa wá mú epo pupa ẹ wá kan sí àárín yẹn. Ìka yìí ẹ̀ pé tẹ́ bá ti bọ àárín ọṣẹ yóò lù wò ní inú wò yẹn ẹ wá dé epo pupa sí i. So each time tẹ́ bá ti fẹ́ wẹ ọṣẹ yẹn ẹ lè wẹ̀ láàárọ̀ ẹ lè wẹ̀ lọ́sàn-án ẹ lè wẹ̀ lálẹ́, ẹ máa bù létí etí ẹ ní bù láàrin níbi tépo wà yẹn, ẹ máa bù létí etí títí tó máa fi tán ni. But tẹ́ bá ti fẹ́ wẹ̀ tẹ́ bá ti fi sí ara kẹ̀kẹ́ wẹ̀ yín ẹ máa sọ wípé tí òun bá fi ojú kan òrí báyìí yíyọ ló ń yọ, ẹ̀yin ayé ẹ máa yọ́nú sí mi o. Tí òun bá fi ojú kan òrí báyìí yíyọ ló ń yọ, ẹ̀yin ayé ẹ máa yọ́nú sí mi o. Ká lóbìnrin ní ẹni táwọn èèyàn kì í notice ẹ tẹ́ pé wàá kàn lọ wàá bó bá ṣe lọ náà ni wàá ṣe bọ̀ wàhálà tó máa ń lo iṣẹ́ yìí
àwọn èèyàn máa fi oore wẹ̀ ẹ́, àwọn èèyàn máa yọ́nú sí ẹ. Ìyọ́nú ènìyàn náà ni dẹ̀ ni ìyọ́nú Ọlọ́run. Bí bóyá ò ń tajà ni anything tó bá ṣàǹṣe, even kó má níṣẹ́ gan, kó má ṣe kankan gan. Ṣé rí àwọn iṣẹ́ ìyọ́nú àánú yẹn, ó máa ń jẹ́ kí nǹkan dáadáa kó wọlé tí èèyàn wá automatically ni. So èmi mọ̀ pé ẹ tún lọ délé yìí wò. Èmi mọ̀ pé tó bá lò náà nínú èpè àti àdúrà yóò fi kan ránṣẹ́ sí mi ní ire o.